ẹ̀yin tí ó bá ṣe wọ́n èpè òkè lè mú Labeeb Agbaji ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe òṣùká tẹ́ dì sórí yẹn ẹ yọ kúrò ẹ jí kátẹ́gùn fẹ́ sí yín lórí èmi ò bẹ̀rù anybody yín o kí wọ́n fẹ́ kọ pẹ́nísọ̀ sí mi láti wá arrest mi bí báyìí ẹ wá arrest mi. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Labeeb Agbaji, #1 mo kí yín brother mi. Ṣé mo pé yín ò pọ́n èmi lé ẹ dẹ̀ mọ age mi. Ẹ mọ age mi. Ẹ understand? But èmi ń pọ́n yín lé. Ṣé mi náà wá fẹ́ disrespect yín kò ná mi ní kankan. Wá fẹ́ arrest mi náà. Ẹ wá arrest mi. Síbẹ̀ yín ti wò pé ẹ fẹ́ pa wá lẹ́nu mọ́ káwa máa represent àwọn baba ńlá baba tiwa káwa máa sọ̀rọ̀ tẹ́yìn bá kọ àwọn baba ńlá baba tiwa ní baba àwọn ò lè kọ wọ́n torí tí orí tiwa náà fi wálé ayé kò wá sí ìwà kan tó léwu sí méjì sí mẹ́ta tó mú wa láti dojú ìjà kọ wọ́n tó mú wa láti máa bà wọ́n lórúkọ jẹ́ torí pé Yorùbá ní tẹnitẹni tàkísà ní tààtàn ẹ̀bẹ̀ tí mo bẹ̀ yín lánàá mo bẹ̀ yín wípé mo rí pé ẹ lọ ìwádìí jí kó yé mi pé ẹ lọ àwọn èèyàn pè mí lọ́tún lósì pé Labeeb Agbaji ń ṣe pé òun ṣe pé òun ṣe pé yóò lè mú èmi #1 èpè yóò dẹ̀ lè mú àwọn ọmọ mi torí tí ewúrẹ́ bá bojú wẹ̀yìn á fi èpè félépè ni nínú èmi àti yín ta lè pé ń bájà ẹ wò mí báyìí nínú èmi àti yín Labeeb Agbaji ta ni èpè ń bájà ẹ wo òṣùká tẹ́jì sórí for this century àwọn tó ní òṣùká ẹ̀gbọ́n àwọn èmi gbé Libya mo gbé Algeria mo gbé Morocco mo ti gbé 7 country mo ṣe wà yìí 7 country ni mo ti gbé tí wọn dẹ̀ sọ èdè kankan náà èyí tí lò rárá ń bẹ̀ ni mo lò 1 years ìlú Germany mo tún wà báyìí ẹ ní experience of life kankan ojú tàwa ti rókun ó ti rọ́ṣà ẹ kọjá Ìlọrin sí Saudi Arabia is that experience of life ṣé ẹ̀yin lè mọ̀ ṣe kẹ́ mọ̀ jẹun láàrin oṣù láàrin 3 days kò sómi kò sóúnjẹ à ń jagun báwo nílé ayé wo ṣe dá ẹ̀yin náà lè lọ gbé ẹ̀sìn yín wá àwọn babalá baba wa ti ṣe everything kalẹ̀ fún wa wọ́n ṣe everything wọ́n ṣe kalẹ̀ fún wa láti fi tẹ̀síwájú ẹ dẹ̀ lọ gbé ẹ̀sìn gbé culture and tradition tí wọ́n wá ẹ wá fi bà àlámọ̀rí ọmọ Yorùbá jẹ́ ẹ wá fi bà àlámọ̀rí aláwọ̀ dúdú jẹ́ ẹ lọ wo ẹ pé ẹ bá kúrò nílùú ni Labeeb Agbaji tẹ́yìn tẹ travel tẹ wá life experience lọ ẹ máa mọ bí ìyà ṣe ń jẹ àwa aláwọ̀ dúdú káàkiri àgbáyé ẹ wá jókòó sí Nàìjíríà bẹ́ẹ̀ ẹ jókòó sínú Ìlọrin bẹ́ẹ̀ yẹn ẹ fẹ́ máa fi gìnìgìnì mú àwa níbi táwa bá dé yìí èmi ò jù báyìí lọ o but ẹ̀yin náà ẹ wo different me and you ìwọ ọmọlúwàbí ló wà lára mi yìí mo ń pọ́n yín lé mo ń bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí black brother ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ anyhow ẹ̀ ń ṣe pé mi ò ń gbọ́ mẹ́sẹ̀gì yín rárá náà but àwọn èèyàn pè mí lọ́tún lósì pé ẹ̀ ń ṣe pé abe tó wà ní Germany ọmọ ìyá mi ni brother mi ni àjọ wà ní àwọn náà sọ pé ẹ̀ ń ṣe èpè ẹ̀ ń ṣe èpè ẹ̀ ń ṣe èpè fún àwọn ọmọ mi fún èmi náà ẹ jọ èpè tẹsẹ yẹn só mú mi ni àìmọye èpè tó yẹn tẹsẹ fún yẹn láti jọjọ ìṣépè mú yàn ni ẹ̀yin tí ó bá ṣe wọn èpè òkè lè mú Labeeb Agbaji ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe òṣùká tẹ́ dì sórí yẹn ẹ yọ kúrò ẹ jí kátẹ́gùn fẹ́ sí yín lórí èmi ò bẹ̀rù anybody yín o kí wọ́n fẹ́ kọ pẹ́nísọ̀ sí mi láti wá arrest mi bí báyìí ẹ wá arrest mi èmi kọ́ ni mo ní kẹ́ lọ gbé Ọlọ́run sí àtìmọ́lé ẹ̀yin lẹ mọ ohun tẹ́ rí tẹ́ fi lọ arrest ẹ̀ torí pé ó ń dín yín lówó ó ń dín yín ní okòwò business yín business tẹ́ ń ṣe tẹ́ ń brainwash àwọn ọmọ Yorùbá tẹ́ ń tàn wá jẹ tẹ́ ń kó wa lẹ́rú fún Saudi Arabia tẹ́ ń kó wa sẹ́rú tẹ́ ẹ̀ jí kí ayé wọ́n da tẹ́ ẹ̀ jí kí ayé wọ́n sunwọ̀n ẹ lọ sí Libya ẹ lọ sí gbogbo ilẹ̀ Arabic tó wà lágbàáyé kò síbi tí ò sí àwọn sísà wa tí wọ́n ń ṣiṣẹ́ tí ò bójúmọ́ gbogbo àṣírí àwọn babalá baba wa ẹ torí ẹ̀sìn ẹ bà gbogbo ẹ̀ jẹ́ ẹ wá sọ wá dẹrú all over the world black and nítumọ̀ ọmọ ládéládé ni wá ọmọ ìran Yorùbá rẹ tó ní ọpọlọ ni ẹ̀dẹ̀ lọ gbéwèé kẹwàá láti ìlú kan ẹ fi brainwash wa ẹ wo báyìí jìyà kiri ìlú la wà yìí ẹ wo ìlú la wà yìí ẹ wo kẹ̀kẹ́ everywhere ẹ wo kẹ̀kẹ́ ṣe fídíò kan rí gáràjì la wà yìí kò sẹ́ni kankan tó ń pariwo where you dey go Ọbalẹ́ndé CMS kò sẹ́ni kankan ẹ wo ayé wọ́n ṣe àyè kẹ̀kẹ́ lélẹ́yìí ṣé ń tẹ̀sán lélẹ́yìí kò sẹ́yìn tí ń lo ekónú rẹ̀ gbèsè kan rí
kò sẹ́yìn tí ń lo epo iná ni gbogbo wọn ń lò ẹ̀yin jókòó sí ọ̀rọ̀ ẹ̀sìn tó wá fi kó yín lẹ́rú tó wá fi brainwash yín ẹ wá ń jáde ẹ wá ń ṣe èmi ò ráyè èmi ń ṣiṣẹ́ I'm working I'm a very very hard work man and I'm a responsible family ó yẹ yín ẹ lọ wá iṣẹ́ you guys go and look for better job ẹ stop láti máa rújọ lórí social media èmi ò ń wo program gbogbo yín mo ń listen sí yín TaniOlohun is my person is my lovely brother and we come from the same state and nǹkan tó ń ṣe mo support yẹ kò lè dé bakun yẹrí it's not possible máa fún ní ìwọ̀nba support tí mo lè fún bẹ́ẹ̀ kéésì èyí tèmi ń sọ yìí èmi ni mò ń sọ kò sí TaniOlohun tẹ́ bá fẹ́ bẹ́ mi náà fa case ẹ send the petition sí mi kí a bá mi fa case tèmi náà I'm ready to fall for everything anything tó bá fẹ́ ṣẹlẹ̀ lórí ìrìn àwọn lórí ìrìn mi lórí ìrìn babalá bàbá mi n tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ tẹ́ ọ̀pá nẹ́bí Muhammad náà ó kú ọ́tákù àwọn babalá bàbá rẹ̀ òun náà kú lórí ohun tó gbé dání ni àwa náà lè kú lórí ohun táwa náà gbé dání àrà tó bá wù yín kẹ́dá awáyé má kú kí ọ̀dẹ̀ sí àrọ̀run padà wá ní òsì kò sí ẹni tó máa wáyé ayé tí ò ní kú ẹni tó lọ sọ́run tí ó padà nìkan láti ìrírí kí ló dé ẹ̀dẹ̀ ń kó wa lẹ́rú lórílẹ̀‐èdè babalá bàbá wa ẹ fi ti ń ṣe ti yín náà káwọn náà fi ti wá ṣe ti wa èmi ń ṣẹlẹ́jọ́ èmi ò ráyè ìgbà TaniOlohun fi wà lára ndì gan wọ́n sì ní wá ẹni máa ń sọ̀rọ̀ wọ́n sì ní wá ẹni máa ń sọ̀rọ̀ mo ò ráyè ṣiṣẹ́ ni mí àmì ọ́zùlà mo ń jà fún ọjọ́ ọ̀la mi ọjọ́ ọ̀la àwọn ọmọ mi ẹ̀yin jókòó ń bẹ̀ yẹn ẹ sọra yín di atọrọ jẹ Labeeb Agbaji àti gbogbo àwọn tẹ kọ́ńkéwú tí wọn ò níṣẹ́ àwọn ọmọlé kéwú tẹ kọ́ńkéwú tí wọn ò níṣẹ́ tọ̀ lóko tọ̀ lódò social media gbogbo wọn sọra wọn di social media program níṣẹ́ create iṣẹ́ àwọn ará wa lá create iṣẹ́ fúnra wa kò ṣe ìjọba yóò create iṣẹ́ fúnra wa ẹ wo olú yìí àwọn aráàlú ló ń support ìjọba ọ̀nà kẹ̀kẹ́ wà ọ̀nà ẹlẹ́sẹ̀ wà nobody is disturbed ẹ jókòó síbẹ̀ yẹn ẹ lóko ẹ ṣiṣẹ́ kankan ẹ̀yin jókòó pé ẹ̀sìn ẹnìkan culture ẹnìkan ẹ máa wá fi brainwash àwa who does that àwọn ṣe àgbàgbà àwọn fọwọ́ ẹ̀yìn ṣe àgbàgbà kébi tí èpè tẹ ṣẹ́ ní last time creator fi lè jáde kẹ ní confidence bẹ́ẹ̀ ṣe ní confidence the first time pé wọ́n lọ́ọ̀yà yín lọ àbí èmi ni kẹ wá mú èmi mo sọ pé ẹran lọ́ọ̀yà yín lọ èmi mo sọ bẹ́ẹ̀ kí ẹ TaniOlohun èmi ni mo sọ bẹ́ẹ̀ èmi ni kẹ wá mú ẹ fi TaniOlohun lẹ ẹ sáà ti mú sáà ti mọ́lé lórí ọ̀sẹ̀ tí ó di sáfù ìyàtẹ̀ fi ń jẹ́ ẹ tún wá jáde ẹ tún wá ń lérí ẹ fẹ́ pa wá lẹ́nu mọ́ ni kábà lè sọ èdè babalá baba tiwa mọ́ ni ẹ̀yin let's stop èdè wa lẹ́mọ̀ sọ èdè Arabic àbẹ́dẹ Hausa èdè tiwa ẹ̀yin let's stop ẹ̀ bẹ́ẹ̀ pé káwa máa sọ èdè abínibí tiwa mọ́ wọn ò bí yín dá. This is OĽdua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.